أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Gbogbo jama mùsùlùmí, asitir ni orúkọ Ọlọ́run tí mo mú wá lẹ́ni tí mo fẹ́ kẹ́ jájọ gbéyẹ̀wò ká ronú sí. Asitir túmọ̀ sí ọba aláṣírí, ọba adáṣọ àṣírí bo ẹ̀dá rẹ̀, ọba tí ó rí egbò, ìdọ̀tí àti ìrírí lára ẹ̀dá yóò wá wọ̀ láṣọ tó fáìn. Ọba tí ẹ̀dá ń ṣẹ̀ ní kọ̀rọ̀, ẹ̀ṣẹ̀ tó béèrè fún ìbáwí tó lágbára tó gbóná, ẹ̀ṣẹ̀ tó béèrè fún ìdójútì, Ọlọ́run wá tún wọ̀ láṣọ àpọ́nlé. Tó bá yọ síta lábàá máa sọ pé aṣọ tó wọ̀ yìí mà fáyọ̀, ẹni ire ni, alápọ̀nlé èèyàn ni. A máa sọ pé òun la fẹ́ jọ, èèyàn dáadáa ni, wòlíì Ọlọ́run ni, èèyàn ni lágbájá, èèyàn gidi ni. A máa kì í ní mẹ́sàn-án mẹ́wàá, òun tó lára mọ̀ pé egbò ló kún ara òun, ìdọ̀tí ló kún bẹ́ẹ̀, ìrírí ló kún bẹ́ẹ̀. Yóò máa wá wọ́ndà kí wọ́n mọ̀ tọ́ sápọ̀nlé báyìí, ohun ọmọ tó ń tẹ̀ ń pè wọ́n yìí, ohun Ọlọ́run láti bò ó láṣìírí. Àsìkò tọ́lọ́run bá ń fi sítírù bá ẹ̀dá rẹ̀ lò, ọba tí ń jẹ́ sítírù tí ń bá ń daṣọ àṣírí bò lọ́wọ́, bẹ́ẹ̀ nìkan bá yọjú síta tó lóun fẹ́ tú láṣìírí, kódà kó mà àṣírí rẹ̀ tòótọ́, kó yẹ pé òótọ́ ní ń sọ, tó bá dán wò yóò kàbùkù bọ̀ bẹ́ẹ̀ ni, yóò fèèlì. Òun àtọ́lọ́run ti fẹ́ fi gagbága nù, Ọlọ́run fẹ́ cover rẹ̀, ìwọ fẹ́ expose ẹ̀, ó ṣàṣetì mẹ́. Bó bá ṣe ń sọ fáwọn èèyàn sí pé èmi mọ̀ dáadáa ẹni ibi ní àwọn ìgbẹ̀nù sọ́hùn, òun pẹ́ gan ni, òun lára ní jàre, ẹ̀yin ṣáàrí kéèyàn olówó, ẹ̀ ṣàfẹ́ bá tiẹ̀ jẹ́ ni, kí ló tún ṣe fún yín? Yóò wá kàbùkù bọ̀, tó rọ́wọ́ Ọlọ́run láti pọ́nlé, ọwọ́ Ọlọ́run láti daṣọ àṣírí bò, ọba tí ń jẹ́ sítírù nù. Tọ́lọ́run bá fi sítírù bẹ́ẹ̀ dá lò, á bò ó láṣìírí láyé, kódà ju bóun gan tó láṣìírí lè bo rẹ̀ bó ṣe lè bo rẹ̀ láṣìírí lọ. Àbẹ́ ẹ̀rí èèyàn tọ́lọ́run mọ́ bò láṣìírí tí ó ṣàìdá, àìdá yẹn ó lè jẹ́ ọlọ́jọ́ pípẹ́, tẹ́nìkan ọ̀mọ̀ fún rẹ̀ náà ní ọ̀bọ̀ ọ̀tá láti máa wá sọ ọ́ síta. Àṣírí tọ́lọ́run bò, òun tó lára gan ò lè cover nǹkan rẹ̀, Ọlọ́run tó láàánú rẹ̀ ó bò ojú bóun tó lára gan ṣe lè bo nǹkan rẹ̀ lọ. Yóò wá dìta, yóò máa sọ fún kí ìgbà tá ń bẹ lọ́dọ̀ àdán nǹkan wò, ìgbà tí ń bẹ ní Ṣàngó Òde àwa náà tó àyè, yóò máa wá sọ bàjẹ́ ara ẹ̀ fara ayé, nígbà tára ayé ọmọ tọ́lọ́run ti cover rẹ̀. Yóò bo àwọn kan láṣìírí láyé, yóò tún bò wọn láṣìírí níjọ́ àlùkìyámà. Àwọn kan ó fẹ́ tú wọn láṣìírí níjọ́ àlùkìyámà ni o, ayé ni ó ti bá wọn bò, wọ́n máa tara wọn jẹ, wọ́n máa ṣe bí àwọn ti jẹ lọ, àwọn ti mú jẹ, pé nígbà tí àwọn èèyàn ti mọ̀ láyé òun, àwọn ti jẹ lọ nù, wọ́n ní tọrọ àforíjì rẹ̀, wọ́n ní ṣàtúnṣe. Tó bá dijọ́ àlùkìyámà, Ọlọ́run wá yóò expose wọn ní gbangba, àṣírí wọn bò lọ́dọ̀ àwọn èèyàn díẹ̀ láyé, nítorí àwọn èèyàn díẹ̀ ló fi ń cover àṣìṣe rẹ̀, ló fi ń bò. Èèyàn díẹ̀ ni wọ́n o, wọ́n ṣe pọ̀ lójú rẹ̀ tóun. Tó bá dijọ́ àlùkìyámà, wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ, torí àwọn tó ti kú wà ńbẹ̀, àwọn tí ò tí ì délé ayé náà wà ńbẹ̀, níṣojú gbogbo wọn lọ́lọ́run ti expose rẹ̀. Ọlọ́run foríjì wa, kó má tú wa láṣìírí láyé, kó tún bò wá láṣìírí tó bá dijọ́ àlùkìyámà. Wọ́n ní tó bá dijọ́ àlùkìyámà, nínú tọ́lọ́run ó ṣe fún àwọn ẹ̀dá tí ìmọ̀ ka gbogbo àwọn ẹni ire láyà tán máa bẹ lọ́hùn pé kó ṣerú ẹ̀ fáwọn, òun ní bàṣírí wà. Hadithun najwa, hadith kan pè níbẹ̀ tí wọ́n pè ní hadithun najwa, hadith Annabi sallallahu alaihi wasallam. Wọ́n tó bá dijọ́ àlùkìyámà, inna Allaha yudnil abda, Ọlọ́run wà wọ ẹrú rẹ̀ mára, yóò wọ̀ sí tòsí, ó fẹ́ ṣe ìṣirò rẹ̀, yóò wà ní fayada'u alayhi kanafahu, yóò wà dàgàgà rẹ̀ bò, àwọn èèyàn ní ra ní òun àtọ́lọ́, wa yasturuhu, yóò bò láṣìírí. Fayaqulu, lọ́lọ́run máa sọ fún pé ata'rifu dhanba kadha, ẹ̀ṣẹ̀ tó ṣe nígbà báyìí, irú ẹ̀ṣẹ̀ báyìí láàyè báyìí, ǹjọ́ rántí rẹ̀? Ata'rifu dhanba kadha wa kadha, ṣé o tún rántí eléyìí náà, ṣé o rántí eléyìí náà? Wọ́n máa lé gbogbo ẹlẹ́sì níwájú. Fayaqulu na'am rabb, wọ́n bá ṣe náà sí níwájú ní ó máa sọ pé bẹ́ẹ̀ ni Ọlọ́run, bẹ́ẹ̀ ni Ọlọ́run, kò ní jiyàn, yóò mọ̀ ní mo rántí. Hatta idha qarrarahu bi dhunubihi, títí wọ́n bá fi wọ́ọ̀kì ẹ̀ tú gbogbo fáìlì ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, èyí tó ṣe nígbà báyìí, tó sọ nígbà báyìí, tó dánwò lóru, tó dánwò lọ́sàn-án, èyí tó rò lọ́kàn, gbogbo ẹ̀ pátá ló lákọọ́lẹ̀, gbogbo ẹ̀ ni wọ́n máa wá fi hàn ẹ̀dá, wọ́n máa fi hàn lẹ́yọ kọ̀ọ̀kan pé ṣé o tún rántí eléyìí náà, ṣé o tún rántí eléyìí náà? Yóò mọ̀ ní bẹ́ẹ̀ ni. Tán bá fi gbogbo ẹ̀ hàn tán, wara'a fi nafsihi annahu halak, yóò máa rò lọ́kàn wípé àdúró ẹ̀ṣẹ̀ yìí kò tiẹ̀ sí ì tí wọ́n rántí ń bẹ̀, kò sí ì tí ò lákọọ́lẹ̀, tí òun lè rí àánú Ọlọ́run báyìí, tí òun tún lè rí kí Ọlọ́run báyìí mọ́, ó dá ìpinnu jahannam lòun lọ, ó tiẹ̀ ti dájú pé òun ò lè bá àánú pàdé. Qala, Ọlọ́run máa sọ fún pé
satartuha alayka fi dunya àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bó ṣe pọ̀ tó yìí sọ mọ̀ pé àwọn èèyàn mọ̀ọ́mọ̀ nígbà tó ń bẹ láyé mo bò ọ́ láṣìírí rẹ̀ láyé ẹnìkan ò mọ̀ pé wọ́n ló ṣe ẹnìkan ò mọ̀ pé wọ́n lọ sọ ẹnìkan ò mọ̀ pé bó ṣe ń rò ó nì wa ana aghfiruha laka al-yawm èmi náà mi tún tú ọ láṣìírí o mo fẹ́ bò ọ́ láṣìírí lẹ́ni náà èmi tí mo bò táyé òun náà máa tún bò tèmi máa wá forí rẹ̀ jìn ọ́ abẹ́lọ́n kò ṣerú ẹ̀ fún wa abẹ́lọ́n kọ́ kọ́fà wa láyé bí kọ́ kọ́fà wa tó bá dijọ́ àlùkìyámà kọ́ yáàfi wa kó forí jìn wa kọ́ ṣàánú wa èyí tó burú jù tá Nábì sallallahu alaihi wasallam wọ́n nu wa against rẹ̀ òní kọ́lọ̀ wọn máa bù ọ́ láṣìírí kọ́ máa wá sọ fọ́lọ́run pé ó jẹ̀bi bó ṣe bù ọ́ láṣìírí aṣọ àpọ́nlé aṣọ yìí tó dàbò ọ̀hún kó ṣí kúrò ó fẹ́ túra rẹ̀ láṣìírí wọn lá Nábì ní kullu ummati mu'afa illa al-mujahirin gbogbo ọjọ́ mi pátá ló súnmọ́ kó ráforíjì Ọlọ́run ọba kó rí kẹ́ kó rí bàṣírí Ọlọ́run ọba afẹ́ni tó bá dúró wọn lé níwájú Ọlọ́run ọba pé mọ́ bò mí láṣìírí wa inna minal mujaharati nínú péyàn dúró wọn lé pé kí lọ́lọ́run ó ṣe òní pé an ya'mala ar-rajulu bil-layli 'amalan kó ṣe nǹkan kan ní kọ̀rọ̀ kó ṣe nǹkan kan níbi tẹ́nìkan ò rí kó ṣe nǹkan kan ní bòńkẹ́lẹ́ lóru thumma yusbihu kó wá di gbangba wa qad satarahu Allah lẹ́yìn tọ́lọ́run ti bò táwọn èèyàn mọ̀ wọ́n nìkan ló mọ̀ alára rẹ̀ nìkan ló mọ̀ pé ara rẹ̀ ń rùn ìgbò ń bẹ lára rẹ̀ fayaqulu ó máa wá sọ fara ayé pé ya fulan ẹ̀yin ọ̀rẹ́ mi amiltul barihata kadha tẹ́ bá mọ̀ tí mo dánwò ẹ bá mọ̀ iye ìgò ọtí tí mo mú ní pàtí mo dán nǹkan ògbà tí mo bẹ ní secondary school ìgbà tí mo dé university káì mo try kọ́ máa wá sọ kọ́ máa fi gbárí kọ́ máa fi ṣe fàárí wa qad bata yasturuhu rabbuhu láṣìírí tọ́lọ́run ọba ti bò ó ń sọ fọ́lọ́run pé kò yẹ kó bò ó ń sọ fọ́lọ́run ọba pé kọ́ mọ́ bò ó kí ni ó ṣẹlẹ̀ ọ̀tọ̀ sí àforíjì Ọlọ́run ọba wọn lá Nábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ abẹ́lọ́run kó bò wá láṣìírí láyé kó bò wá láṣìírí tó bá dijọ́ kan kó ṣàánú wa kó foríjì wa kó yááfì wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.